ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ o, mo tún ti gbé tuntun wá. Màmá Esabod gan ti gbẹ́nu sí mic lórí Aremu Afolayan àti Fola Tinubu. Kí ló ṣẹlẹ̀? Ta ló líkì fídíò? Ta ló líkì picture? Ẹ wo, ẹ bá mi wo fídíò yìí kájọ wò ó, kájọ kọ pàdé ní comment section as usual. Ẹ̀yin tẹ́ ti subscribe, ó yẹ bá mi subscribe sí fídíò yìí. Ní ṣẹ̀ṣẹ̀ gbé o. Ojúmọ́ kan ara kan ni lórí social media yìí. Ojúmọ́ kan ara kan. Ọ̀tọ̀ ni ìjà táwọn A ń jà, ọ̀tọ̀ ni ìjà táwọn B ń jà, ọ̀tọ̀ ni ìjà táwọn C ń jà. Kí ló dé? Ìjọ wo lánìí sinmi lórí social media ìbáyọ̀ Ọlọ́run. Àwọn oníyì Táíwò, àwọn pé mo ti orúkọ yẹn ti pọ̀ jù ń bẹ̀. Èyí tí mo dárúkọ níjọ́ yẹn ẹ kàn text mi pé ẹ tí ì rí owó gbà nínú inbox, so màá lè complete yòókù torí mo ní láti sanwó fún ẹni tó ń bá mi ṣe transfer yẹn náà. Màá lè complete yòókù. Ìmọ̀mọ̀ rẹ̀ ará àdúgbò, wọ́n tún gbà ṣàmìràn dé. Pàṣẹ ọ̀rọ̀ iṣẹ́ rí o, mo sọ pé Pàṣẹ ọ̀rọ̀ àti gbogbo yẹn ẹ try láti get your Facebook ro. Ẹ wo kọ́mẹ̀ntì Pàṣẹ ọ̀rọ̀, ẹ wo kọ́mẹ̀ntì Johnson Rotimi. Ilé kan náà ni wọ́n ń gbéṣẹ́. Ṣé ní táwọn kọ́mẹ̀ntì bá ti ń tẹ̀léra wọn, that means wípé Johnson jẹ́ Pàṣẹ ọ̀rọ̀ ìpè màmá ti dé. Tí Pàṣẹ ọ̀rọ̀ bá ti kọ́mẹ̀ntì báyìí, Johnson Rotimi ó máa tẹ̀lé. Ìfẹ́ yín ò ní bàjẹ́ o, lágbára Ọlọ́run. A máa wá ṣe nǹkan lórí social media yìí o. Wọ́n ní kí kinní kan sáúsá, wọ́n ní kó ju tọwọ́ ẹ̀lẹ́ ojú tọwọ́ ẹ̀lẹ́. Ẹkún wo tún ni Lizzy Anjorin ń sun náà? Ó wà yín secure látijọ́ yìí bó ṣe rí pé Fola Tinubu bó ṣe ń beautiful jù ẹ lọ, bó ṣe ń fine jù ẹ lọ, bó ṣe ń glamour jù ẹ lọ, bó ṣe ń ní fẹ́mù jù ẹ lọ. Ó ká sọ pé ó wà yín secure ló ṣe ń dárúkọ ẹnu ìṣó, ṣẹpẹtẹrì ẹnu ìṣó. Okay now, ó tó because ó rò yí pé bó ṣe ń beautiful ni mo ń sọ. Jẹ́ kí n kọ́ tí àwọn tó ń ṣe good call ni mo ń lò ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Ó rí pé ọmọ yẹn ń beautiful. Àyẹ̀ ń já wípé Alhaji láti má fẹ́ràn ọmọ yìí gan. Ṣé kò ní padà sọ́dọ̀ ẹ̀ báyìí? Èmi rò pé ṣóò tó yẹ kó o ṣe lọ́wọ́lọ́wọ́ ni pé kó máa dúpẹ́. Ipe láti ó ti fílẹ̀ finally, ó dẹ̀ ti lóyún fẹ́ lòmíì. Kí ló dé tó wá ń wá fárẹ́mù? Adófòrò ni ó máa fún yàn lóyún kiri ni. Kí ni nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ Fọlá? Again, ẹ rí pé àdìtú lọ́rọ̀ ilé ayé yìí o. Òun sunkún ní àkàrọ̀. Aremu Fọlá, Aremu ò ní tasty, kò ní tasty. Ṣerú Fọlá yẹn ló yẹ. Jẹ́ kí n sọ fún ẹ, Fọlá jẹ́ ọmọ kan tó quiet, mo sọ fún ẹ tí kì í sọ̀rọ̀. Ó dẹ̀ jẹ́ ọmọ kan tó ní tìjú. Ó ní gbogbo kàtẹ́rì àti ọkùnrin fi lè sàkábàkàbà tẹ̀lé. Kì í ṣe bí oníwọ̀nrànwọ̀nrán bíi tiẹ̀. Ṣé o tún ti tayọ, ṣé o tún ti tan Aremu ni? Àbí kí ni nǹkan báyìí? Fola Tinubu, nítorí ògo ni o, nítorí ògo ni ìrìn àjò tọmọ ológo bá gbé, ó máa bí wọn nínú ni. Kí nìkan tó tún fẹ́? Èmi rò pé jíjáde tó máa jáde nígbà tí kíní yẹn ti leak látànà ni wípé mo dúpẹ́ o Alhaji, I hold you to myself forever o, I hold you to myself forever. Ló yẹ kó yin lọ́run lógo, kó fò sókè kó máa hallelujah, kó wá yẹ kó tún wá máa kí ló tún kẹ̀ nípa àwọn méjì tó ń fẹ́ra wọn. Yorùbá ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ṣe bóun ní ẹ̀gbá ẹlẹ́gbà. Kí nìkan tó fẹ́ gbà lọ́wọ́ Fọlá gan kò yé mi. Ó ní kán wo ẹnu Fọlá, ó dàbí ẹnu ìṣó, kán wo kinní kan, ṣó yẹ kí Aremu kó dìsẹ́ndà rẹ̀ so lò láti kọnu sí Fola Tinubu. Irú ìṣòro wo ni wọ́n mọ yìí nínú? Ebi ò rò pé ó yẹ kó dárúkọ Fọlá mọ́ o. Fọlá fi yẹ wípé òun eṣiṣẹ́ òun padà, àbí wọ́n tẹ bí kinní kan padà síbi ìgbẹ́ rẹ̀ àbí nǹkan báyẹn, wípé òun ò fẹ́ ọkọ ẹ mọ́. Àsọkalẹ̀ àǹfààní kò sí lè ṣẹ́ tó dá àti expose ẹ̀ fún gbogbo aráyé. Why are you bullying Aremu? Okú ẹ̀ ò mọ class, ṣerú literate yẹn kó lọ fẹ́. Ìwé wo ni wọ́n kà? Àti ní kò fún wa ní evidence copper uniform. Ká lè mọ̀ pé graduate Nàìjíríà. And again, ṣé ìwé kíkà wọn fi ń lọkọ ni àbí torí ìwà? Ẹkún ìpọ̀ o.
ọkùnrin ìpọ̀ ó tún wá sọ ó ní oṣù ìpè Ìyábọ̀ Òjó olóṣù wọn papọ̀ kẹ́ẹ̀bọ̀ kò sọ Ìyábọ̀ Òjó gan ó yẹ kó o máa dúpẹ́ fún un nítorí wípé kò parí ìjà ó ní ó lè get phone number Latina kó fẹ́ parí ìjà òun àti Fọlá pé Ìyábọ̀ Òjó tiẹ̀ gbé ọkùnrin fún according to you nítorí pé ojú àwọn ọkùnrin fọ́ wọn rí Fọlá wọ́n ní láti connect Fọlá ẹkún tó máa sun káàfin nígbọ́dọ̀ tọdún yìí ó fi parí nìyẹn tó bá wá fún Aremu èyí tí ń wá fún yàn ni ṣé tó bá wá fún Aremu tó fẹ́ dẹ́ ẹ lóhùn ni tó fẹ́ dẹ́ ẹ lóhùn ni pàṣẹ ọ̀rọ̀ wá gbé sísẹ́ o ó tún ti bẹ̀rẹ̀ o ó ní pé kí ẹ ó fọkọ ẹlẹ Àlàjí ò lè fẹ́ mọ́ ó dẹ̀ ti rọ́kọ míì ó yẹ kó máa ṣe alihamudulilayi ní èwo lówú jíjẹ báyìí. wọ́n ní ajá ní ń dààmú kinní kan ó rí pé wọ́n ló ń dààmú ara rẹ̀ wọ́n ló ń fún ẹ lápátẹ́ńṣọ̀n. This is an indication wípé Fọlá ò ní láti fi ṣe nǹkan kan mọ́. kílé tó ń analyse yìí Aremu tó ń bú tó ń ní kọ́ọ̀lẹ̀ o ti sọ ní ìsinú iṣu ẹ o ní Àlàjí kọ́ máa fi wé Aremu pé Àlàjí ó ní kíláàsì ju Aremu lọ Àlá ti gbọ́ òkè jẹ́ ń sọ fún ẹ kọ́kọ́ ẹ lè balẹ̀ Fọlá Tinubu ó fẹ́ Aremu tó wà classless Lizzy ó fẹ́ láti jígó lórí ẹja Suwe Baby tó wà classic kí ni ẹjọ́ ń bẹ̀ gbogbo ogun eléni ní gbogbo ogun alẹ́ ni má padà lẹ́yìn ẹ̀yin nínú ìrìn àjò ayé ẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń gbóhùn mi Olúwa fọ̀rọ̀ mi jọ wọ́n lójú ayọ̀ fi ọ̀rọ̀ mi jọ wọ́n lójú ayọ̀ Olúwa ṣèyanu ogun ọ̀run ṣèyanu gbogbo ọ̀tá alẹ́ ni má dẹ̀yìn má pa wọ́n ire mi gbọ́dọ̀ ṣojú wọn nì nígbà tí wọ́n bá lè sáǹdì ire mi mọ́kàn para wọn fúnra wọn torí Bíbélì sọ pé ìwọ má ṣe pànìyàn àwa ò ní pa yín ògo wa kó máa fọhùn ògo yín kó fọhùn lójú gbogbo ẹ tó ń bẹ eléré ládùúgbò nílé ọkọ ni pé ò lè bímọ nílé ìyàwó ni gbogbo ẹni níbi iṣẹ́ ni ire ayọ̀ ẹ kó fọhùn ire ayọ̀ yín kó fọhùn lójú wọn ò ní kúsẹ̀ lójú ẹ̀mí Lizzy ó dẹ̀ pariwo Fọlá ó di Nollywood actress nínú sinimá ní ìṣàgbéléwò wọ́n ń fi orúkọ Fọlá ṣe bánà wọ́n ń róòlù èyí pé ara àwọn tí wọ́n pàtẹ́kì nínú sinimá fíìmù bó tún gbà lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tó ń fi ọmọ bọ̀ ọjà gbogbo ẹni tó ń fi ọmọ bọ̀ lójú ògo ọmọ rẹ kó máa bẹ̀rẹ̀ sí ń fọhùn ìjì burúkú kó dákẹ́ rọ́rọ́ mo ní ire ayé mi àti ìwọ ọ̀tá rẹ mọ̀mọ́ sọ pé kọ́ta yín kó kú irọ́ ọ̀tá máa para ẹ̀ ni ọ̀tá máa fi ìgbónára para ẹ̀ ìgbóbi tán ló lè dé òkè tó lè gùn bẹ̀rẹ̀ sí ń gùn mò ń sọ pẹ̀lú ọ̀rọ̀ àṣẹ ni torí a fún mi ní agbára wíbẹ̀ kò débẹ̀ ogun ọ̀run ló gbé ọ̀pá Mósè fún mi a ní gbogbo nǹkan tí ọ̀tá sọ pé o ò ní ṣe láyé rẹ ipò lójú ẹ̀mí àwọn kọ́ Olúwa má ṣe pa ọ̀tá náà ire ayọ̀ rẹ kó fọhùn ògo rẹ kó fọhùn ọlà rẹ kó fọhùn ìṣẹ́gun rẹ kó dé ìwòsàn rẹ kó dé lójú ọ̀tá fún ọ̀tá ni ó para rẹ̀ ṣé Lizzy ò ti máa para ẹ̀ báyìí ṣé Lizzy ò ti máa parẹ́ ẹ̀ bá tó báyìí kí ló dé wọ́sọ́ọ̀pù ni mò ń lú ẹ̀ má pè mí nà ń ẹ jẹ́ udàn owó yẹn lọ́wọ́ ẹ̀ bá dọ́là máa lọ lọ́jọ́ sí báńkì gbogbo ọ̀tá tó sọ wípé sẹ́ àdúrà ṣẹ́ni Fọlá Tinubu is a point of prayer Esabod is a point of prayer wípé àṣàsí ò lè mú yín àrùn sí ò lè mú yín àpẹta ò lè mú yín gàlà tó sọ nìyẹn tẹ bá ti ń rìn ní ìlànà Ọlọ́run ṣáàjọ lọ́jọ́ báńkì lọ́la ó ti gbé fún ẹ o ṣe irú èmi báyà gbélé pawó ni Ọlọ́run ìbílẹ̀ nìkan ló lè ṣe jẹ́ yé kámẹ́rà agbélé pawó ni this is 9,000 euro bá mi ò kù fẹ́ sán direct nítorí àkáǹtì ẹ̀ máa lọ lọ́jọ́ sí báńkì lọ́la iṣẹ́ ìpolówó yìí owó ìpolówó ni kì í ṣe owó ewé o owó ìpolówó ni ọlọ́mọdé àṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ àwọn ń gbowó ni ìyá àpò mi sọ fún yín pé owó ìpolówó tó máa ń transfer náírà sí mo ti rí bá mi ọmọ ti gbé wá fún mi gbọ́dọ̀ sí ń tẹ̀sẹ̀ pé gbogbo owó tó wà ń bẹ̀ 9,488 kó yá kó lọ sí business account mi lọ́la ẹ mọ̀ pé mo ti gbọ́ wọ́n ti kó ránṣẹ́ mi náà wá kàlẹ́ yọkọ̀ kan ní ìsìn mo máa kà ẹ jẹ́ ń polówó fáwọn ọmọ inú mi mo bẹ̀yìn ni mi ìṣàkọ́jẹ́ ń polówó fáwọn ọmọ inú mi kò sí tó dùn tó lórí ẹ pé sọ̀rọ̀ yìí ó pé mi ló pé mo kàn lánàá ní Harmony Gardens ẹ bá wa rajà o kìnnì kan ẹ bá wa rajà o àbí ilẹ̀ ti sú ni bẹ́ẹ̀ sì débí àlámù wà níbí bá di lọ́la báyìí máa rí mi báńkì mo ń kó lọ báńkì lọ́la mo ń kó lọ báńkì lórí pé kéèyàn kan sọ̀rọ̀
sọ̀rọ̀ ní polówó ni o, kan polówó lásán ni o, polówó ni o, polówó ni o. Kọ́bí tó ń ní mò ń polówó fáwọn ọ̀nà mi mi túnṣe là ní ìbá polówó fún. Orí bẹ́ẹ̀dì mo ti ń gbowó, ṣe fẹ́ rí mi, orí bẹ́ẹ̀dì mo ti ń gbowó. Ẹ bá ń gbọ́ kéèyàn rìn títì gan kò lè pawó, kéèyàn ní ṣọ́ọ̀bù gan kò lè pawó tí mo rí lórí bẹ́ẹ̀dì. Gbélé pawó ni, jáde orí bẹ́ẹ̀dì mo wà. Gbélé pawó ni mí. Torí mo sẹ́ndì àkáǹtì síṣẹ́ mọ̀. Ó wà lára nǹkan tó fi ń close àkáǹtì ẹ̀ tó bá ń sanwó gbogbo. Mo ti rí ó tẹ̀sí mi pa. Àwọn ọmọ mi ò ń jalè, ó ti gbé wá yàrá ìṣọ̀kọ̀. Gbójú sẹ́nu ọ̀nà gan wọn ò ní fọwọ́ kàn. Ọmọ mi ò ń jalè. Ní mo ti rí. Ó ní mo ti rí náà. Ìjọ ẹ bá mi ṣe àwọn vendors mi tó kù, ẹ bá mi ṣe àwọn. Ẹ bá mi ṣe àwọn ẹjọ́ kówó pé o. Ẹjọ́ o. Bẹ́ẹ̀ ní ṣiṣẹ́ fún oníṣẹ́ o. O ní problem. Ló wà lórí láìsà tí mi ṣe jẹ́ pé òun ní kọ́mọ lọ gbà. At least tí máa yọ bọ́ńdù ẹ̀yọ̀kan kí n gbé sẹ́gbẹ̀ kan kí n fi ra sìgá. Owó sìgá ni. Ilé ìpele Ọlọ́run ló ṣe. Mo dẹ̀ lè má tí ì gbé lọ báńkì kí n fi owó deposit bẹ́ǹsì tí mo fẹ́ gbé kí n gbé lọ fún MSF kí n fowó kí n lọ gbà yòókù. Ọlọ́run ló ṣe. Ebi ò ní pa mí, bébí ò sí nípa yìí náà tó jọra lẹ́nu yẹn lágbára Ọlọ́run. Bọ́tà ọ̀tá ń gbógun wọn ò mi mú orin kọ. Mo ní bú mi kí n lògó rẹ ni. Owó advert mi. Àjọkẹ́ náà tí kíní wà ń bẹ̀ lóyà náírà nìyẹn náà fi ń sanwó tó máa ti bá mi transfer owó sùn. Iye sọ́ọ̀tì àwọn 50-50. Ibi ọmọ ojú ọ̀rọ̀ lárí. Káwọn 50-50 yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ó máa pèsè ojú alẹ́ ni fúnra mi. Èmi ò lọ bí fún advert wọn ń bá mi ni. Wọ́n ń bá mi ni. Ní pariwo advert lọ́fẹ̀ẹ́ o. Owó tèmi bá ṣàtì ń pè. Kódà owó gbàmọ́bìnú bẹ́ẹ̀ nú ẹ̀. Mo máa kàn tí ẹgbàmọ́ kan fún yín. Ẹgbàmọ́bìnú mi. Ó wà ń bẹ̀. Ògo oòrùn ó yàtọ̀ sógbó, ògo òṣùpá ó yàtọ̀ sógo ìràwọ̀. Esabod aláyé bàjẹ́. Ìyún lọ́lọ́run fi ń dá mi lóhùn. Torí kó bàjẹ́ yẹn náà ni. Torí kó bàjẹ́ náà ni. Ó ga o. Eléyìí ṣòwò tẹ́mù. Ẹ̀rí kó rọ. Ẹ̀rí pàwọn ogun ọ̀nì. Yìí ń ṣe because àwọn táìsì máa ń ṣe kíní lọ́wọ́ ẹ̀. Tó kún bọ̀. Gbèsè ayé ẹ̀ yìí kò wò mí rárá. Ó bàjẹ́ burúkú. Tí n bá wá sórí Facebook mo torí àwọn vendors mi ní mi gbówó lórí Facebook mo sọ fún yín. Èmi ò gbówó. Ṣé owó tó mú làwọn ilé? Bí n bá máa wò báyìí. Ó san owó kan tó kó wá lásán tó wà ní tí wọ́n lè bá mi kó fún. Ó wà ní pọ́ọ̀sì mi. Ó tó ti já tí wọ́n lọ fún. Gbélé pawó ni. Lórí pé ká sọ̀rọ̀ ká polówó ọjà mọ́ ni. Ẹ bá mi patronize àwọn vendor mi lórí pé ká sọ̀rọ̀ ká polówó ọjà ni. Ẹ̀yin vendors kẹ́ tó sanwó ti oṣù yìí olú ọmọ gbogbo yín. Provider ti change. Ẹ má ti sanwó sákàǹtì tó wà lọ́wọ́ yín. Àkáǹtì tó nílò ti change. Ẹ má ti sanwó tẹ́ bá sanwó kò kàn mí o. Gbogbo ẹ̀yin tó wọ yín owó tó máa wọlé ní wíìkì. Kéèyàn sọ̀rọ̀. Nígbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ social media yìí mi ò rówó ń bẹ̀. Kí ló ti ẹ̀ ń gbówó ní gbogbo 2007? Èyí ò rówó ń bẹ̀. Ìtò wá fún ni pé ìwà lọ Nàìjíríà. Wọ́n sì máa pè mí láti Nàìjíríà. Màmá o, ẹ̀yin ni o. Ìyẹn àwọn dókítà àti lọ́yà tí wọ́n tún bá mi sọ̀rọ̀ tó fẹ́ ta ilẹ̀ ọ̀nà Rìdíìmù. Gbogbo wọn ló wá bọ́ọ̀ bá sí lórí social media báwọn ṣe mọ̀ mí. Bóun ṣe wá sọ́dọ̀ tèmi. Kíní kan kì í dáàmú kó tó là. Wọ́n máa sọ fọ́kọ́ pé kíní kan kì í dáàmú kó tó là. Bí tí mo bá jókòó sí ṣúgà ni mi ò di dandan pé ìràmọ́ wá mi wá. Ẹ̀yin olólùfẹ́ mi tọkàntọkàn bí tẹ́ bá wà. Ìrì owó kó máa wá yín wá. Mo sọ pé gbogbo ìrà tí bá ń wọnú ilé èèyàn kò léèyàn máa ń pa. Spiritually kì í ṣe gbogbo kòkòrò tẹ́ bá rí tó bá wọnú ilé kọ́lé wọ́n máa ń pa. Wọ́n máa ń gbére wá ni. Èdè kápò lówó ni. Èmi tí mo kéré nínú ayé. Owó kàn ń bówó ńlẹ̀ ni. Lẹ́yìn owó ni o. Àtàlàfíà bá lè ọ̀rọ̀. Ọlọ́run. Mo ní kọ́mọ yẹn bá mi kà tó bá ṣe tán. 2020 ìwà bọ́ bẹ́ẹ̀. Ògo yìí le. Ẹ̀rí sísọ̀rọ̀ lórí social media tí mò ń jáde yóò pè mí. A kì í gba kìtì. À ń gbalé bàbá rẹ̀ mi lọ́wọ́ ẹ̀ ni. Màá tẹ̀tún bẹ̀rẹ̀ sí ń lo content monetization mi lórí page mi. Yìí ní àlówó yẹn ò ká mi lẹ́nu mọ́.
mi tún ní ok bọ́ bẹ́ẹ̀ yẹn ọlọ́pàá kan ò lè ṣáàjì mi bọ́n rí mi lórí ike wọ́n mọ̀ pé mò ń gbà wọ́n mọ̀ pé influencer ni mí mò ń gbowó láti Nàìjíríà àkáǹtì island òdèbà kan sanwó dàrẹ́ẹ̀tì kó gbá èyí ó bá true transfer náà ni ọtọgorodohùn ó rí money laundry ok kí n kó ìsinmi pọ́s wẹ́wẹ́ lélẹ̀ wẹ́wẹ́ ni ẹyẹ tí ó ṣe bí ọ̀kìn ẹ wá o màá lọ́dọ̀ àwọn jíngù tí ń wọlé o jíngù bẹ́ẹ̀dẹ̀ tí ń wọlé o ṣé kí n sọ́ọ̀pù fóònù kí fi wọn ní lórí WhatsApp wọ́n ti ń jù wọlé o then pàtí wa tó ga o mo bá MC wa sọ̀rọ̀ lẹ́nìí ó pè mí kò sí nǹkan kan tó ń jẹ́ ice ò ń lọ pàtí ice kò ń lọ pàtí ìtì ẹ̀ ń ṣe ọ̀dọ̀ mi ẹ̀rọ wọn ń pe immigration ní gbogbo ibi tí wọ́n ti ṣe pàtí ní immigration tó máa wá tó kún bọ̀ lórí owó kó máa wá mi o ẹ máa gbágbá àti wá o ìtì ẹ̀ ń ṣerú fún yín o owó ìní ìsìn tí n bá tètè gbé lọ báńkì lọ́la tí n bá bọ́ sínú ọjà báyìí máa ná tán ni. ọmọ onínà kùnà dé fọwọ́ ìfẹ́ rẹ̀ fà mí mọ́ra. kéèyàn advertise owó abá ti mímọ́ àwọn minimum fáwọn tí ò ti ẹ̀ gánú ayé tí $1 million a month láti 12 million àwọn tó wá ga yẹn ó bẹ̀rẹ̀ láti 30 million ọlọ́dún. inú ilé ni mi ìmọ̀ wọn ọ̀tá mọ̀ Nàìjíríà yìí mọ̀ yẹn wọ́n kàn tẹ́sí ni màmá afẹ́gbàdúrà ti fún yín màmá afẹ́gbàdúrà ti fún yín ẹ gbà fọ́gà yín kẹ́lẹ̀ ọ̀rọ̀ náà lọ. nígbà yẹn pé gbogbo ìgbà pẹ̀lẹ́ mi mọ̀ ń jà kọ́ńtẹ́ǹtì pọ̀ tí n bá wá kọ́ńtẹ́ǹtì títí rí má sì máa farun òbò mi nínú orun òbò fífà náà inú ẹ̀ náà kọ́ńtẹ́ǹtì wà so ẹ̀yin yòókù máa complete owó yín. ó sú mi láti máa ṣàkó ó tó gẹ̀hún ó mọ̀ ṣògùn owó mọ̀ ní ó ga jù pẹ̀lú ètò wà lẹ̀ the Riddle restaurant and lounge home away from home àfi bí ẹni wà ní paradise kàníyẹn yes bí paradise ni o Riddle kí ni wọn ò dẹ̀ wọ́n especially tí bá dé látọ̀dọ̀ Esabod amóye gbogbo àwọn tó lórúkọ lórí social media mi ìfẹ́ dárúkọ wọn tó máa ń lọ àwọn òun sọ secret síta ju pé kí n mọ gbàdúrà fún wọn ni. ó tó gẹ̀hún ọmọ Ọlọ́run mo tẹríba fún ọba rẹ̀ fún ìjọ̀fọ̀ nírètí mo lálàgbàwí kan lókè ọ̀rẹ́ níwájú tẹ ìfẹ́ mo ṣe bọ títí ó máa olórí burúkú sọ́tò sórí ọtún ní sáǹsì ayé yẹn ti bàjẹ́ mo ṣe bọ títí ó ti sú mi mo ṣògùn títí mẹ́tì rẹ̀ rà bọ́ èjì ògbé kò máa gbé ní wàyí mo gbé àgbélébù mi n ó sì máa tọ́ so ṣe tó ẹ bá ti ń ṣe rere ó láàánú láti kékeré ibi ìkọ̀rẹ́ ní ìṣàánú mi mo máa ń ṣètọrẹ àánú láti kékeré kò sẹ́ni tí mi ò lè fún nǹkan láti kékeré dìsìn oore kì í gbé o orí ń gbé o ẹ wá wọjú alẹ́ tí máa ń sọ pé ta ni mo ṣẹ̀ àṣé Ọlọ́run máa pè é ó máa compensate fún mi lọ́jọ́ alẹ́ mi ò lè lack tẹ̀yìn tọ̀tá ni láti máa promote mi ẹ̀yin ọ̀tá ẹ rí i pé ẹ máa jẹ́ mọ̀lá pẹ̀lú fídíò mi náà ká ní mi ò tí ì flag yín rí ni ẹ sọ pé mi mọ̀ bọ́ ṣe ń flag bó ti ń promote mi ni ó sú mi láti máa ṣàkó bó ṣe rí gẹ́lẹ́ ni owó èyí ní ìsinmi ṣèmọ́ lè ṣe ìwẹ̀ kí n ra tíkẹ́ẹ̀tì tọ́kì kí n tún lọ fi mọ̀lá tọ́kì mo ní ìnàkúnà mi sọ pé kí wọ́n ti fún mi lówó ìṣẹ̀rọ ẹ̀ǹtì ni ó jẹ́ ní ti pàtí April èdè torí ìnàkúnà mi pọ̀ gan. now ṣe wá rí ọ̀rọ̀ Fọlá dàbí ọ̀rọ̀ mi ni dìmọ̀ tó ń kàn mọ́lẹ̀ Ọlábánjí Royal Hotel mo béèrè feedback wọn láwọn lọ́jà sí gan láti ìlú òyìnbó dé sí ọ̀dọ̀ àwọn a wà ní Ẹlẹ́bú in a posh area bẹ́ẹ̀ gba kálá ròdù náà ẹ̀ẹ́dẹ̀ Ọlábánjí Royal Hotel ó sì fi tẹ́ ẹ̀ gbà lórí kọfí àti sìgá yìí Ọlọ́run lè dáwọ́ ìbùkún ẹ̀ dúró tí n bá tẹríba fún babaláwo àbí pásítọ̀ àbí tí n bá pè yín pé kẹ́ ẹ fàdúrà tì mí lẹ́yìn tẹ́ bá gbàdúrà fún mi good tí n bá fún yín nìkan kàn wá láti inú mi ní fún yín lówó tó pẹ́ ń gbàdúrà fún mi ẹ lọ sunkún ara yín ẹ mọ́ sunkún ẹ lọ gbàdúrà fúnra yín ẹ mọ́ gbàdúrà fún mi torí pé ẹni tọ́lọ́run bá bless nobody can curse owó traveling America ti wọlé báyìí owó kan tó máa wọlé ní next week máa fi hàn yín 8 million
àwọn owó kékeré yẹn ń ṣòwò trafficking. Owó trafficking ni àwọn tó ń ṣe 90 million 100 million 200 million no àwọn owó kékeré 5 million owó advert tó fẹ́ wọlé náà ni Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ Ọlọ́run ló ní kó gbàkóso Jésù gbàkóso Ọlọ́run gbàkóso iléeṣẹ́ Harmony Gardens ò ní bàjẹ́ ẹ máa fi mílíọ̀nù ẹ máa fi wá mi gbígbá tèmi ní òní lòdò bíi pọ́tébù Ọlọ́run jẹ́ ìṣẹ̀rù ẹgbẹ́ yìí. Àjọkẹ́ Shida Control ẹ tiẹ̀ lọ sí péjì kẹwàá àwọn beautiful àtàyà bó ṣe fìtì ara rẹ̀ mo ga ó fine ojú ẹ̀ ló ń lò kò lójú olójú kò ní ẹni tó ń bá bàtà ìṣó ó ní gèlè ọtún gèlè gbogbo ẹ̀ ló ní. Ajé Adédèjì dọ́kẹ́tì tí mo sẹ́ndì sí ẹ̀yìn Àjọkẹ́ Shida Control ni kí tí mo lọ lo WhatsApp yọ lọ ló béèrè pé kí n jọ kí n fáwọn òun fẹ́ contribute fún party so the last check tí mo sẹ́ndì sí ẹ payment látọ̀dọ̀ Àjọkẹ́ Shida Control ní ìkókó pé wọ́n pé kan sanwó ní ìbáwọn vendors mi tí wọ́n rán mi party ṣe èmi ò mọ owó tọrọ mo wá tún sọ bí Ọlọ́run ṣe ń dààmú Lizzy Anjorin ní ọwọ́lọ́wọ́ wọ́n ti sọ pé ìwọ tó ń léèyàn ó ní bó ṣe ń rẹ ara ayé ló ń rẹ ara ọ̀run. Jídé Christopher wà dàgbà wà dógbà lówó ẹjọ́ ń bì ṣé wàá gbowó ìkìlọ̀ kó fún lọ èmi ò lówó ẹjọ́ ń bì owó kánara wa pa ní lání bó bá kọjá yẹn bá rí ẹ kán bá mi nà ọ́ ni kí n kàn já pépà fún àwọn olówó ẹjọ́ ń bì Jésù ò ní jẹ́ ká rógun ẹjọ́ because iṣẹ́ téèyàn bá fọwọ́ ẹ̀ ṣe kò ní fi rojọ́. Kánà sọ̀rọ̀ náà kí n mọ̀ polówó Àjọkẹ́ Shida Control aṣọ tó beautiful tailoring service gbogbo UK ẹ jẹ́ kó bá yín sọ aṣọ òkè kò sẹ́ni tó ń wọ turkey wear mọ́ torí it's too common àwọn tí ò lówó ló ń ta turkey wear nísìn tailoring service ní ṣe fẹ́ rojú Àjọkẹ́ Control jẹ́ fi hàn very beautiful ó kọ́ ẹ pé fóònù ti WhatsApp ewé ti kún bẹ̀gàn rí pé kò clear ajé tẹ ti pín bọ̀ ayé ọ̀dà aṣọ́gun sí irọ́ ó ń lo òkè ni Harmony Garden Estate ẹ bá wa dà á sáfẹ́fẹ́ kárin kápọ̀ yíyẹ ló ń yẹ ní aṣọ fàrídà rí ó ti rí aṣọ fàrídà ó tún ti rí fọbíṣì iléeṣẹ́ rẹ̀ rí olókùn kọlọ yẹn ẹwù ó ti tún gbogbo rẹ̀ ṣe rí gidi owó ní millions ló fi tún ṣe náà ló ṣe olú ọmọ góòdù báyìí gbogbo etí ń kára tì í fúnra mi ni mo rà wọ́n rà fún mi bẹ́ẹ̀ ni mi ò jàgbà nínú ayé owó yìí gangan tí n bá láìkí kùbánà ṣágbára mi ò gbé níṣẹ́ mo lè ra kùbánà 50 million but waste of money góòlù ńlá pàǹpà ó dáa fáwọn tó ń lọ patí àwọn kódà ó pé àwọn ará Nàìjíríà mo lè lọ patí kí n lo ṣéènì ẹyọ kan yìí lórí ilé sí mi 1 million o aláṣàbí àkéré nínú ayé àti gẹ̀rẹ́gẹ̀dí gẹ́ngẹ́ àwọn tó ń tẹ̀lé mi ń kọ́ ó dẹ̀rẹ́. ṣé gbogbo ẹ̀yà láti tọ̀tẹ̀ wọn bá mi lórí WhatsApp nọ́mbà mi kò sí fún yẹn o ẹ rí i pé nǹkan táyà bí mi kò yẹ kí n blọ́ọ̀kì yẹn mọ́mí àwọn tó jọ ìwé ewé wò lè fẹ́ jọ ìtẹ́ bá fẹ́ jọ ìwé lọ nínú aginjù náà ewé ń bẹ nínú aginjù náà mi ò ní gúrúùpù tó bá ti ń kọ́mẹ́ǹtì ó ti dọ́mi ewé irú nǹkan tó bá ti ń wò ó ti dọ́mi ewé gẹ̀rẹ́gẹ̀gẹ̀ àní mi ò rírú olúwa rí o gbẹ̀mgbẹ̀m lọ́tún lósì ewé tó ń ta mi ní commitment Ọlọ́run ògo ló bá dé olú ọmọ lẹ́gẹ́lẹ́gẹ́ kàǹkì o ẹ̀ra góòdù kẹ́ẹ̀dó bá ṣẹ́ lọ níṣẹ́ mo ní kó lọ rí má rí ó ní mo ti bímọ méjì ìgbà tí mo wà nílé ìwé mo sì tẹ bá rí school táwọn mẹ́lọ ní British school private school ni wọ́n ń lọ ní Dubai ẹ bá mi lọ fún olú ọmọ lóyún tí kò bá fún yín lóyún ẹ bá ń fún lóyún ọkùnrin ọmọ lóyún màá sẹ́ndì fertility sólú ọmọ tẹ bá ti ra gold ẹ bá mi do owó wà lọ́wọ́ ẹ bó tí ẹ bá do ẹ má gbogbo ẹ lọ ẹ má lo kaya mata wọ́n ní kò lè bóbìnrin ẹ bẹ̀ lọ́wọ́ àwọn aládùúgbò àti pọ́njọ́ ta gold kò lè bóbìnrin sọ̀rọ̀ ó máa ń tijú gan gẹ́gẹ́ olúwo ọmọ abára kìkì owó góòlù ọmọ mi náà ti ń kọ́ mọ́ rẹ̀ lọ́wọ́ Ọlọ́run ṣe o ìgbà wọn fẹ́ ń tọ̀ mí wọn kábàámọ̀ o àwọn tí wọ́n dẹ̀ wá tí wọ́n gba ní mi sẹ́rímọ́nì agbára wọn ò gbé owó yẹn ni o gbogbo àwọn tó ti wá polówó rí náà tán ti lọ Olúwa máa bá mi pèsè fún wọn pèsè jíjẹ fún wọn pèsè mímu jẹ́ kó ta wọn máa ta o jẹ́ kó ní àmì lákà ipẹ́ sábọ̀dù kó lówó fún wọn rí o gẹ́gẹ́ owó godmother godfather bó kúkú fi hàn yìí pé bá mi owó adúláàtì 30 million yẹn wọ́n ti san second batch ní November 3 times wọ́n máa ń san second batch ní another 10 million ṣètò kù ó ṣe tún pẹ́ǹtì ní máa fọwọ́ pawó Ọlọ́run
má fèrè gíjóbi lọ́jọ́ alẹ́ gẹ̀rẹ́gẹ̀. Back to Lizzy. Lizzy, go and rest. Kí ló tún fẹ́ lọ́wọ́ Fola? Kálá gbọ́ pé wọ́n ń bí friend ara wọn nísìn, a lè wò pé tí wọ́n fẹ́ra wọn lé àpadà sọ̀rọ̀. Ó ti gbóyún sínú ẹjọ́ bí láyọ̀ kò sọ láyọ̀. Ìwọ tiẹ̀ lè pé náà. Bó bá di oyún yẹn gan lórí irọ́ ní gbogbo rẹ̀. Téèyàn fọkọ èèyàn lẹ́ finally. Ṣé Fola ló gbógun ẹ lọ ni? Ṣó kógun ẹ lọ lámọ̀ pé tí kógun Nollywood lọ? Ọmọ yẹn kàn fáìn lójoojúmọ́ ni. Ọmọ yẹn fáìn ní ojoojúmọ́. Onímọ́tò tó ń drive, ó láwọn èlò gbé lọ́dọ̀ Aremu. Oní Aremu ló gbé lọ́dọ̀ Aremu. Ìsìn mo lè gbé Mercedes cash down. Tí wọ́n ti sanwó mi yẹn fún cash down because wọ́n ti ṣe anti-money laundry clearance. Wọ́n á mọ̀ kó compensation. Kí ló dé kan náà? Fọ́mọ ilé láti kọ́ ló lóyún fún. Ó wá bẹ̀rẹ̀ sí í sọ pé Aremu ò ní credibility. Létí ẹ̀, Aremu ọ̀rẹ́ ẹ̀ ni Mazubag. Tó bá ti wá fún ẹ, ẹgbẹ́ máa gbé page ẹ lock ẹ out of Facebook totally. Tó bá tún ṣe mi pẹ̀lú IP mi, ẹ lock ẹ. Ó ní agbára àti lock ẹ. Torí tí ẹni Mazubag ṣe máa ń wá Nàìjíríà ọ̀dọ́ ló máa ń dé sí, ẹ lock ẹ out. But kó wà fún Lizzy Aremu. Fine bobo Aremu, this love àti ìkéde rẹ̀. Because I'm sure pé Aremu gan ló máa gbé fọ́tò yẹn jáde fún Jesus Lover tó kú love Fola. Because intimate, ta ló ṣe kẹta ń bẹ̀? Fola ò lè ṣe rú ẹ̀ láìláì. Wò wá ń sọ, Lizzy. Fọ́tò yẹn wá ń ṣe ó ní ṣe òun ẹ̀ ti sọ ipò gbé òwò làgbẹ́ Alhaji láti jáde iṣẹ́ kó tún ti gbé òwò Aremu. Ṣé òwò Aremu tún nìyẹn? Ẹni gbogbo yẹn mọ̀ pé ní ọ̀rọ̀ nìyẹn náà kò sẹ́ni tó ń believe ẹ̀. Nobody believes you again on social media. Ó ní sábà wú ẹ̀. But mo wà interested mo mọ̀ pé yìí mọ̀ pé ó lè jáde fún ṣá. Ó gbọ́ tó sọ ni, ó ní ó gbé ìhòòhò pé bó ṣe gbé ìhòòhò Alhaji jáde. Ìyẹn Fola, ó ló tún ti gbé ìhòòhò Aremu wá ń ṣò fọ́tò conjunction wọn. Jẹ́ kó gbé jáde. Olólọ́pọ̀ ẹ̀. Jẹ́ kó gbé. Jáwọ́ nǹkan kan wà. Mo sọ fún ẹnìkan lánàá níwájú Ọlọ́run. Mo ní Lizzy fi mo ti sọ lórí live chat rí. Ó mú orúkọ ọgbà tó máa fẹ́ láti ó mú orúkọ àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta. Ó mú lọ lé babaláwo. Wọ́n á sọ pé lásán yẹn ló go gan. Kódà gbogbo ayé ló máa rí. Mo ti ṣe analysis yẹn rí. Ló ṣe ní problem pẹ̀lú Fola. Olórí tí ẹ rò. Ó níbi tó ti ń ta ṣọ́ọ̀bù yẹn ìsàlẹ̀ ilé ẹ̀ ní bá ṣe nu gàrájì ilé. A ní òfò ọkọ ẹ mú ti lóyún fẹ́ lómi kí ló tún dé ganan tó fẹ́ parẹ́ iṣẹ́ Ìyábọ̀ nìyẹn. Ìyábọ̀ ṣe nǹkan tó dánú ayé ẹ̀. Àní gbogbo bá ṣe sọ pé kó lé Fola. Màmá Fola tó kú ló kó sínú Ìyábọ̀ pé mo fọmọ ilé ẹ lọ́wọ́. Ìyá ò gbọ́dọ̀ jẹ́. Ìyá tó jẹ mí tó lúwọ̀ ṣe tó kí ló dé ọmọ òfọ́kọ ẹ mọ́ tó bá máa jẹ́ ní orúkọ ní ìsìn yìí. Fola yẹn lórúkọ ẹ̀. Àwọn bá Fola yẹn ò ní má rẹ́kọ̀ọ́dù. Ìbáfẹ́ pariwo. Ìbàjẹ́ márìdùmá ìbàjẹ́ fúrọ̀ fílẹ̀ bàbá wọn tá tán débẹ̀ júlẹ̀ jáwọ́ kó dọ̀rọ̀ Fola ìyẹn mo ṣe lè padà sórí iṣu ẹ̀gẹ́ o lé Fola ìlú kò fọkọ ẹ mọ́ ilé tí wàá bọ́ sí àṣejù ilé tí bọ́ sí jẹ́lọ́sì o fi Aremu lẹ̀ fi Fola lẹ̀ fi Aremu lẹ̀ fi Fola lẹ̀ fọyọ́ gbogbo etí kí ló dé onílára o akọ lára ló ń bẹ ẹja Lizzy fi wọ́n lẹ̀ ìlú wọn gan ò papọ̀ bí ìmọ̀lú àwọn Afolayan ó dàbí Òṣogbo àbí nǹkan ni láti ọlọ́mọ ìlú wọn ò papọ̀ kí ló tún kù mọ́dọ̀mí mọ́dọ̀kọ mi ṣe bó ti fọ́ ọmọkọ rẹ̀ ṣẹ́rí Fola I met her personally kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀tẹ́ tó bá mọ̀ ní Nàìjíríà very quiet ẹ ṣe títí ẹ fẹ́ bọ́ jẹ ẹ̀jẹ̀ ẹ ṣẹ́ ti yàn ọ́pù ẹ kò tètè sí ń jẹ ọjà ló ṣe kíní kan ọ̀tọ̀ lóun ń gbé ga ó wá ní pé ṣé wọ́n fẹ́ máa fi Aremu wé Alhaji lówó ju Aremu lọ Alhaji ṣe kíní kan aláti gbọ́ bọ́tá àgbọ̀ pé Afolayan ó lọ gíráàbù lé onílẹ̀ àwọn Afolayan àgbọ̀ sórí olè nípa wọn kó wọn lọ́jà lè ń dùn mọ́ta aṣẹ́jú ẹ̀ pọ̀ o bí ìfẹ́ iná sọ mi fẹ́ máa ta sí ẹ mọ́ o àwọn èèyàn dẹ̀ predict ẹ̀ pé máa sunkún lórí Aremu ó dẹ̀ ń sunkún ṣé kó wá fẹ́ láti ó ní wọ́n wò bí Ìyábọ̀ ṣe ń búlì fámílì òun ó ní ẹ̀ lè búlù bọ́dà láti ẹ̀ lè búlù kìíní kan fámílì àwọn ní Fola báwo ni Fola ṣe jẹ́ fámílì yìí bí kò bímọ fọ́kọ ẹ̀ ó ní ṣòro go and take care of your health go and take care of your health you are no longer normal ó ti di wèrè o aṣẹ́wó tó unique wèrè là ń wò báyìí ní ìsìn lọ́wọ́lọ́wọ́ wèrè dùn wò ni o tó bá máa fi repeat show yẹn bí ẹ̀mẹ́ta kò ní rẹ́ni wò mọ́ báyìí o jẹ́ kún fẹ́ra wọn kí ló kẹ́yìn ṣọ́bù ẹ̀ ni wọ́n ń dùn ní ó kí orí ayé rẹ̀ lọ fẹ́ ṣe àmọ̀ òdó fúrọ̀ bàtà gbogbo fẹ́ sọ kí ló yìí ní ẹgbẹ́ pé tó wà pé discrimination gọ́ọ̀mẹ̀ntì bá ṣe wọ́n ṣe náà ní Saudi wọ́n ṣe ní Jerusalem wọ́n ṣe ní bíbélì fílẹ̀ ẹ̀rẹ́ ti fẹ́ yàwó ní ìfilẹ̀ ní
kí ló dé ní kò expect ó expect ọmọ yẹn máa fẹ́ ọmọ ẹlẹ́ran ló ṣe sọ pé irú Àrẹ̀mú ṣókù ẹ̀ ló fi dùn ni àti gbóyún yẹn síta kò tiẹ̀ lè ṣe kò lè ṣe o àgẹ́ àtúndì wọlé ẹgbẹ́ tẹ́kẹ̀wé lọ ẹni bá fẹ́ lóyún kó bọ́ lọ́mọjọ́ filẹ̀ ó lè sùn ó ga o owó tó ní health condition lórí ọ̀rọ̀ yìí náà wà tún lose another weight ẹ wo ẹ bá mi patronize àwọn vendors mẹ́jọ ẹ mọ̀ pé owó yìí náà a ṣe ń ṣe give away lọ àwọn tí mo dárúkọ ni Tájù I bet she's going to leave Ìyábọ̀ alone now àbí ó ní Ìyábọ̀ ló ní ó connect wọn papọ̀ bọ̀ tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ìyábọ̀ ni pé mo dúpẹ́ ò connect ẹ̀ pẹ̀lú ọkọ mi o kí ló dé ṣó fẹ́ kí Fọlá kò lé ayé fún ẹni ó sọ̀rọ̀ títí ó ti ṣáláwọ̀ ó ti gbẹ́tán lórí àga wọ́n ń wẹ̀ ní wo wèrè tó bá ní views lẹ́ni tó gbogbo wá ti mọ̀ pé ó máa gásí la ṣe ń wẹ̀ àwọn ọ̀dọ́ mi kan kàn wá ń wo tó fẹ́ ṣe wọ́n dẹ̀ predict ẹ̀ tó yẹ kó o sunkún lé lórí ẹni tó dó Fọlá iṣẹ́ ló mọ̀ pé Fọlá family ẹni ó ló máa jà fún family ẹ ní tó bá ń ṣe ti ṣé family ẹ ń Fọlá ni Ọlọ́run á dá yín lóhùn Ọlọ́run tó dá Esabod lóhùn tó sọ yí pé mo ń bẹ tọ́jú ẹ̀ ní Esabod gbogbo bísíǹsì tó ń ṣe tó ń fọ́ọ̀lù ọjọ́ alẹ́ tí ò ní sunkún lórí ọmọ onídààmú ló mọ̀ máa wá dá gbogbo ìkó lọ sí ó ní padà ní ìlọ́po. Olabanji Farms Limited for your feed material such as maize, PKC, soya. Iyọ̀lá ṣe o ti pe Olabanji tó bá pò ní nọ́mbà tó máa fi pè direct commission test mi. Mo ti san owó yẹn kẹ́ lọ máa kẹ́yìn bẹ̀. Ìjì mo lè fi dáwọ̀ lókòwò ní mi kàn lè máa fún 20,000 30,000 gbogbo wa. Wọ́n ní ẹ̀yin tàgàn. Ẹ̀yin tẹ̀tún wá scarce lọ́wọ́ yìí ó bẹ́ẹ̀ kàkẹ́ tètè lọ ó lẹ́yìn scarce lọ́wọ́ yìí gan tètè lọ kó ṣó yẹ so mo ti mọ̀ pé empowerment tiẹ̀ ti dúró sẹ́gbẹ̀ẹ́ kan ni kéèyàn máa fún yàn 30,000 50,000 I'm fed up of it okay wèrè dìgbò lógi máa kékù ni ọmọ Sanni ṣó yẹ kó tẹ̀ sọ̀rọ̀ nípa pé ṣé gbó yẹ kó máa dúpẹ́ ni pé bọ̀dá láti ẹ kú oríire o a kú àjàbọ̀ o ẹnu ìṣe ó ti lọ o kí ló tún sunkún nípa okó o Àrẹ̀mú fún olóhùn expect Àrẹ̀mú kó kọnu sírú Fọlá yẹn báwa náà ṣe expect kó yẹ kí o fẹ́ kó kọnu sí kinní sparkling beauty that is what happen when you use sparkling beauty core define. This is not a regular slimming product, yeah. It targets the belly fat that causes bloating, hormonal stomach, and stubborn. And stubborn. Okay. It's for flat tummy, farms cooperated, youthful, no starvation. Kò ní elegant tó bá wù elegant kan tó win. No endless workout. Kò sí bí akọ industry workout. Just real. To order. Their phone number is +12405731255. Osha. Ó ti wà di test gym, ó ti tó. Unless tó bá fẹ́ bí o fẹ́ di gym instructor, ó ti lose fat ó ti tó. Ṣùgbọ́n ó ti lose fat ó ti tó. Workout yẹn limit ẹ. Because ó ti wà obsessed pẹ̀lú workout gan. For your feed meal, Olabanji, we supply material, maize, PKC, soya meal. Mo like it ma pẹ̀lú fọmọ kékèké. Àwọn kékèké ló ń san ṣomi lọ́wọ́. Then Royal Gold Jewelry. They are in America. They sell Italian gold, Dubai gold, original gold. Wọ́n ní àwọn Kùbánà gbogbo ẹni wọ́n ní ẹ bá mi patronize wọn. Ẹ gbé polówó yín wá kò sẹ́ni tó ń polówó bí. Mo ní ẹ tiẹ̀ wá gba ndẹ́mi sẹ́rí mo ní kí company name yín kò tiẹ̀ fly. But mi ò ń ṣe àwọn tó ń gba 20 euro 20,000. Orúkọ yín máa fly mọ̀ pé gbogbo social media ni mo cover. Johnson Rotimi for if you want chicken, àwọn chicken tó ń ti bára wọn sùn. Tí n ṣe àwọn àgàn chicken ẹ̀kọ́ láti Johnson Rotimi alákọ̀ọ́rí. Aṣẹ́wó tó unique birthday party yẹn máa lélẹ̀. Nísìn àwọn MC méjì kan tiẹ̀ ń já mi sọ pé Adé àwọn làwọn fẹ́ wá ṣe MC. Ẹ̀rọ MC wa for that day is Arasho. Quality is Arasho. Bá ti ṣe meeting lẹ́ni àwọn èèyàn nǹkan kan ṣe Ọlọ́run tí gbogbo kíní náà fẹ́ kọrin fún wa ẹ tó kọ Ajá Adédèjì kí lórúkọ ẹni tó pè ẹ̀ pàǹfọ̀ akọrin yìí Ìbàdàn ni mo rè o Ìbàdàn ni mo wà kí lórúkọ ẹ̀ Adédèjì ti sùn nìyẹn àbíkú tí wàá ń bíṣẹ́ Ìbàdàn ni mo rè o Ìbàdàn ni bẹ́ẹ̀ bá wà mí kíní kan Ìbàdàn ni mo wà tú kíní you are all bloody illiterate here law school olúrẹ̀mí pé mi ti máa ṣe tán law school mẹ́tò kọ́ ni yẹn ni
àwọn backward people. Just ló ti mi ẹ̀mẹ́ tó kọ Ìbàdàn ni mo wà o. Q comment mi ti bò Q dot. No àkọ́fà. Ó ti gba nọ́mbà lọ́wọ́ àtẹ́jẹ́. Èsì sọ fún mọ́mí ò fẹ́ kọrin fún yín ní ọ̀fọ̀dù nìkan. Ìbàdàn ni mo rè o. Ìbàdàn ni mo wà. Bẹ́ẹ̀ bá wá mi bẹ́ẹ̀ ò rí mi. Ìbàdàn ni mo wà. Wọ́n ti ń kó jíngù wọlé ẹgbàá wa o. Ìtí ò yẹ kí n sọ fún ẹni tí Ọlọ́run bá fẹ́ràn kẹ̀ lábùkù kankan lára. Lórí social media wọ́n dáyé táàsì mọ̀ kó wọ́n máa bú mi náà. Kò disturb. Ṣẹ́rí orí tọ́lọ́run bá ti fún yín kò sẹ́dá tó lè bàjẹ́. Ẹ mọ̀ pé tó bàjẹ́ mi bá ti kú oṣù kan oríṣiríṣi ogun ló máa ń dìde. But still náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ju jíngù máa ju méjì tán jù ní ìsinyìí. Máa ju méjì tán ti kọ ní ìsinyìí. Ṣé kó dàgbà ní WhatsApp ìlú wa tó ní ẹ̀hẹ́n. Lórí WhatsApp wọ́n jù sí. Ó akẹ́kọ̀ọ́ gbogbo àti 65 gbogbo Houston Texas ẹ máa bọ̀ kò sí gírì sí. Ẹ máa bọ̀ sí kí wọ́n yìnbọn báyìí lamẹ́ríkà là ń pè bẹ̀yẹn Amẹ́ríkà. Ìjìdé gan olúwayé Texas òjìdé kan Texas kan tani ò mọ̀ ní Texas ọlọ́pàá mọ̀ àjọkẹ́ ṣe rẹ̀ kan chọ́ ẹ wò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ celebration mi ò ráyè gbogbo wọn báyìí ẹ̀yin tẹ́ ní jígú ẹ̀ tètè máa ju wọlé ẹjọ́ máa wọlé then ẹ̀yin méjì lẹ sọ pé ẹ fẹ́ ṣeré fún mi mi mọ̀ bóyá ká ṣe ní orí on the 26 yẹn bóyá ká ṣe ní orí TikTok àti YouTube I don't know etí promise yín ẹ mọ̀ pé bàrí lójú kinní yẹn sí mi láàárọ̀ yìí Ọlọ́run mo fi tó ti ṣe Esabod àti 65 mo jí báyìí mo rí olórí WhatsApp mi mo wá tẹ̀sẹ̀ padà mo máa bá sọ̀rọ̀ létà ó ga àwọn olórin ti ganu bóyá kí bàrí yẹn lẹ́jẹ́ olókọrin fún wa ní láti àbíyá kó kọrin fún wa lónìí gbogbo àwọn TikTok tó ń sọ pé àwọn fẹ́ kọrin yẹn nínú bóyá bàrí nìkan la máa jẹ́ kó ṣe gàdé ó máa ti wà túra òdì jù ó máa wà túra òdì jù inú mi dùn pé mo pé 65 ó ga ọ ọpẹ́ ní fọ́lọ́run láàrin ọ̀tá láàrin ìdààmú ọmọ Sunny happy birthday in advance irep march kí ni irep march 26 birthday mi kì í ṣe 16 o kò fi mí fún yìí ṣẹ́ni kò sí níbẹ̀ ṣe lè bu Esabod mo ní mò ń lògùn yìí kádàrá tèmi gbé wá nìyẹn bó ṣe ń sọ̀rọ̀ Wàsíù kádàrá mi ni bú mi kí logo rẹ mo gbóhùn yẹn going to see mo sún mọ́ kan pé tó má sì ń ṣépè fún ọ èmi yóò mọ̀ sórí fún ọ a ó sì gbà nínú ògo wọn a ó sì pè fún ọ ẹ ṣe rí i pé ẹ kàn máa pariwo ni kò sí tó máa jáde ẹ jẹ́ fi yín lẹ̀ ta ló tún kù tí mi ti dárúkọ advert ẹ mo ti ṣe Wednesday chat nìyẹn mo fẹ́ tètè sọ̀kalẹ̀ kí n lọ àwọn powder yẹn Friday ni gbogbo ọjà máa jáde o Friday torí mi tún wọlé mi lè máa lọ post office lórí envelope gan tàbí kí n book ticket kí n tún lọ tọ́kì ní weekend ni ó ti pọ̀ ó ti pọ̀ kò bó ní ìnákúnà wo lọ́lọ́jì ẹ̀já rí lọ́lọ́jì wo mẹ́sìlì tí mo ti sọ tán láti láti 1 year payment finance ni mo lè gbà tó kàn gbà yẹ polówó fọmọ kékeré mọ́ ìpolówó fọmọ kékeré ṣáwọn sẹ́ẹ̀tì Tinubu ló fẹ́ gbé polówó àmì àwọn ọmọdé làwọn ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ ṣe ni so ẹ̀yin yòókù máa ṣe ẹ̀yin tí mi ò bá ní kó tọrọ owó nínú inbox Facebook yìí tí máa lórúkọ ẹ̀ máa block tó dẹ̀ ní rí page mọ́ títí lọ delete ààrẹ kó mi ò pín owó mugun fún àwọn commentators mò ń fún lówó love everybody ẹ pè wá fẹ́ bá ní àwọn customize ẹ̀yin gò tí ẹ fẹ́ kí ẹ jókòó nínú ilé kówó máa wá kọjá yín mọ̀ tà nínú ilé ẹ pè mí iṣẹ́ customize nìyẹn ẹ pè mí ó lè má tàn dé euro gan iṣẹ́ àánú ni iṣẹ́ tá à ń ṣe okay you were also born àwọn ọmọ match whether àwọn jẹ́ match 1 àwọn ọmọ match wọ́n máa center mo tún rí tí àlùjọ kọrin but mi ì gbọ́ Facebook gbé wá orin wo ló tún kọ àlùjọ jẹ́ kí n gbọ́ ná Ọlọ́run gbọ́ mi tí ì gbọ́ Jésù ń gbọ́ mo kàn mọ̀ pé ó lo blue cover báyìí àlùjọ kò gbọ́dọ̀ jẹ́ orin kinní kan mọ́ if not so because wọ́n ló wá bẹ̀ mí a jẹ́ pé tó yẹ pé orin títa síyàn lájẹ́ pé ó ti síìkì nìyẹn o okay live ló ṣe ìyẹn máa pẹ́ jẹ́ gbọ́ díẹ̀ náà. ọba tó mọ̀ mí o. jẹ́ n bẹ ṣí ẹ̀ bọ̀tí mi ò rò bó ń búyàn bẹ́ẹ̀ torí wọ́n ló bá mi sọ̀rọ̀ àti gbọ́ iṣẹ́ búyàn bẹ́ẹ̀ gẹ̀ fọwọ́ àmọ̀ pọ̀ ọba tó mọ̀ ó ti tán mo ti ṣe máa farabalẹ̀ lọ́wọ́ ó kàn yẹ pé orin ó dàbí òwe ni tani níbo orin dàbí òwe ni ọ̀rọ̀ speaker ó dàbí òwe ni ọ̀rọ̀ pastor ó dàbí òwe ni téèyàn bá kọrin wà níwọ̀ ló bá wí ìwọ ni kò lọ yẹ bí má sọ̀rọ̀ ẹni wọ̀ ló bá wí ó kì í ṣe tọ́pìkì jealousy nísìn wọn lẹ́nìkan ló ń bá wí kí n sọ pé nísìnyí owó yìí ò kì í ṣe ti gọ́ọ̀mù ọ̀dà wọn láwọn ló ń bá wí owó iṣẹ́ ni owó ògùn ojú mi ni